Ibi kíkà wa ní ìṣe àwọn àpọ́stélì orí kọkànlá. Ìṣe àwọn àpọ́stélì orí kọkànlá ẹsẹ̀ ìkíní títí dé ìkejìdínlógún. Ìṣe àwọn àpọ́stélì orí kọkànlá ẹsẹ̀ ìkíní títí dé ìkejìdínlógún. Àwọn àpọ́stélì àti àwọn ọkùnrin tí ó wà ní Jùdíà sì gbọ́ pé àwọn aláìkọlà pẹ̀lú ti gba ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Pétérù sì gòkè wá sí Jerúsálẹ́mù, àwọn tí ìkọlà ń bá a wíjọ́ wípé, ìwọ wọlé tọ̀ àwọn ènìyàn aláìkọlà lọ, ó sì bá wọn jẹun. Ṣùgbọ́n Pétérù sì bẹ̀rẹ̀ sí láyé wọn lẹ́sẹẹsẹ wípé, èmi wà ní ìlú Jópa, mo ń gbàdúrà. Mo rí ìran kan lójú ran. Ohun èlò kan sọ̀kalẹ̀ bí ewé tákàdá ńlá, tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ sọ̀kalẹ̀ láti ọ̀run wá. Ó sì wá títí dé ọ̀dọ̀ mi. Mo tẹjú mọ́, mo sì fiyèsí, mo sì rí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin, àti ẹranko igbó, àti ohun tí ń rákò, àti ẹyẹ ojú ọ̀run. Mo sì gbọ́ nǹkan tí ó fọ̀ sí mi pé, dìde Pétérù, máa pa kí o sì máa jẹ. Ṣùgbọ́n mo dáhùn wípé, rárá Olúwa o, nítorí ohun èèwọ̀ tàbí ohun aláìmọ́ kan kò wọ ẹnu mi rí láéláé. Ṣùgbọ́n ohùn kan dáhùn nígbà ìkejì láti ọ̀run wá wípé, ohun tí Ọlọ́run bá ti wẹ̀ mọ́, kí ìwọ kí ó má ṣe pè ní àìmọ́. Èyí sì ṣẹlẹ̀ nígbà mẹ́ta, a sì tún fa gbogbo rẹ̀ kúrò sókè ọ̀run. Sì wò ó, lójú kan náà ọkùnrin mẹ́ta dúró níwájú ilé tí a gbé wà, tí a rán láti Késáríà sí mi. Ẹ̀mí sì wí fún mi pé kí èmi máa bá wọn lọ, kí èmi má ṣe kọminú ohunkóhun. Àwọn arákùnrin mẹ́fà wọ̀nyí sì bá mi lọ. A sì wọ ilé ọkùnrin náà. Ó sì sọ fún wa bí òun ti rí áńgẹ́lì kan tí ó dúró ní ilé rẹ̀, tí ó sì wí pé, ránṣẹ́ lọ sí Jópa, kí o sì pe Símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ Pétérù, ẹni tí yóò sọ̀rọ̀ fún ọ nípa èyí tí a ó fi gba ìwọ àti gbogbo ilé rẹ là. Bí mo sì ti bẹ̀rẹ̀ sí sọ, ẹ̀mí mímọ́ sì bà lé wọn, gẹ́gẹ́ bí ó ti bà lé wa ní àtètèkọ́ṣe. Nígbà náà ni mo rántí ọ̀rọ̀ Olúwa, bí ó ti wí pé, Jòhánù fi omi baptisí ní tòótọ́, ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisí yín. Ǹjẹ́ bí Ọlọ́run sì ti fi irú ẹ̀bùn kan náà fún wọn bí ó ti fún àwa pẹ̀lú, nígbà tí a gba Jésù Kristi Olúwa gbọ́, ta ni èmi tí wọn ó fi rò pé mo lè dè Ọlọ́run ní ọ̀nà? Nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì pa ẹnu wọn mọ́, wọ́n sì yin Ọlọ́run ògo wípé, ǹjẹ́ Ọlọ́run fi ìrònúpìwàdà sí iyè fún àwọn aláìkọlà pẹ̀lú. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ní ọ̀sẹ̀ tó kọjá náà, a ti sọ nígbà tí a ń pín orí kẹwàá, nítorí pé a ti rí Pétérù nílé Kọ́nílíù. A sọ pàtàkì ìbáptísí torí pé lẹ́yìn tí ẹ̀mí mímọ́ bà lé wọn, Pétérù ní a gbọ́dọ̀ fomi báptísí wọn. A sọ pàtàkì rẹ̀. Ṣùgbọ́n orí kọkànlá yìí tó ṣẹlẹ̀ ni wípé, ṣé ẹ gbàgbé pé Pétérù fúnra ẹ̀ kò ṣetán láti lọ sílé Kọ́nílíù? Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni a gbóúnjẹ wá fún nígbà tẹ́bí ń pa. Ó kọ̀, ó ní Olúwa, ohun àìmọ́ kì í wẹnu tèmi o. Ọlọ́run sì ní ohun tó ń bá ti yà mọ́ sí mímọ́, má pé láìmọ́ mọ́. So kò sí nínú àṣà wọn, nítorí pé àwọn gbà wípé ìgbàlà ti Ísírẹ́lì ni láti lọ tọ̀ àwọn kèfèrí lọ. So kété tí Pétérù sì tó wà lọ́hùn, làwọn èèyàn ẹ̀ ní Jerúsálẹ́mù ni wọ́n ti gbọ́ pé Pétérù ó ti tasí àgẹ̀rẹ̀ o, ibi tí ò yẹ kó lọ, ó ti tọ̀ àwọn aláìkọlà lọ o. Wọ́n ti gbọ́, wọ́n sì ti múra dè. Bí Pétérù sì ti dé Jerúsálẹ́mù, àwọn ẹgbẹ́ ìkọlà bá dé. Wọ́n ní èwo lẹ rí lọ́bẹ̀ tí ẹ fi warú sọ́wọ́ o? Kí lẹ wá lọ́dọ̀ àwọn aláìkọlà tẹ́yìn náà fi débẹ̀, tẹ́ lọ ń bá wọn jókòó, tẹ́ sì ń bá wọn jẹun?
torí nǹkan wí nìyẹn àkú mọ̀ pé ìfun lọ̀ràn ní ẹ lọ bá wọn jẹun ni torí lójú tiwọn ó lọ jẹun ni ṣùgbọ́n ẹni tó pè iṣẹ́ ìránṣẹ́ ló bá lọ ṣùgbọ́n kò sí bọ́rọ̀ yìí ṣe lè yé wọn kò sí bó ṣe lè yé wọn èmi sì wòye pé tó bá jẹ́ èmi ni èmi ò ní nǹkan tí mo fẹ́ dá wọn lóhùn o nínú ọgbọ́n orí tèmi àkọ́kọ́ ni pé ọkùnrin lèmi náà bá ṣe gbà pé lèmi náà gbà pé ẹ̀mí mọ́ tó bà lé wọn ló bà lé mi náà kí ló wáá fi mí ṣe kí ló sọ mí dẹrú wọn kí ló dé tí màá dá wọn lóhùn ibi tí mo bá rìnrìn àjò ayé mi sí kò sí ní tó kàn wọn ṣe bẹ́ẹ̀ mi lẹ̀mí mọ́ bá sọ̀rọ̀ bí ò bá yé wọn ká lọ bí Ọlọ́run èwo wá ní tèmi bí òye èèyàn ọgbọ́n orí èèyàn bí yóò ṣe dáhùn nìyẹn ǹjẹ́ mọ̀ pé Pétérù ronú lọ bẹ̀ nítorí pé ìṣọ̀kan ara ó ṣe pàtàkì fún ó mọ̀ wípé lóòótọ́ àwọn kọ́ ló pe òun ṣùgbọ́n àárín àwọn èèyàn ló pe òun sí ẹni tó sì jù ni lọ ó lò jù ni o bí òye nǹkan yóò bá yí àwọn èèyàn iṣẹ́ ìránṣẹ́ tòun gan kò ní nítumọ̀ nítorí pé tóun bá sí àwọn tí ó máa dànù ni pẹ̀lú ọgbọ́n Ọlọ́run ló fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ń tò lẹ́sẹẹsẹ fún wọn bó ṣe jẹ́ pé ara bí èèyàn bá ní parọ́ kò sí ní tó kàn wọ́n torí Pétérù lọ́lọ́run pè ṣé bí Pétérù lọ́lọ́run bá sọ̀rọ̀ bí nǹkan ò bá yé wọn àwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ àti lọ gbàdúrà kan bí Ọlọ́run pé ṣé wọ́n ló rán Pétérù ni ìgbéraga lè mú Pétérù kó sọ pé ẹ̀yin náà lọ bí Ọlọ́run tó bá jẹ́ tòótọ́ ló pè mí àbí ò pè mí ẹ lọ bí ṣùgbọ́n Pétérù ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o ó ṣe bẹ́ẹ̀ mi ṣe ń rò ó sì ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dá wọn lóhùn ní kọ̀ọ̀kan bó ṣe rí ìran yẹn kí wá ní èwo díẹ̀ mọ̀ ní ti Ìdòwú Nùbejì kí ló kan tiwọn kí ló kàn wọ́n ẹ sì rí ẹsẹ̀ tó gbẹ̀yìn tí ó sọ wípé nígbà tán gbọ́ nǹkan wọ̀nyí tán wọ́n pa ẹnu wọn mọ́ wọ́n sì yin Ọlọ́run lógo kán ní Pétérù ṣe bí èmi ṣe ń rò lọ́kàn ni ó ṣeé ṣe kí ìjọ dàrú ṣé mọ̀ pé ìṣọ̀kan ìjọ Ọlọ́run ìṣọ̀kan ara Kristi kó ṣe pàtàkì fẹ́lòmíì ohun tó ń ṣe ìbá dàjọrú ìbá lè mọ dàjọrú kò mọ̀ pé ìwà ìyọ̀kan pé iṣó kínkínní báyìí ó máa ń bàdí jẹ́ ìwà kan aláìnítumọ̀ yóò da ìṣọ̀kan ìjọ Ọlọ́run rú ìwà ọgbọ́n kan yóò sì mú ìjọ Ọlọ́run dúró Pétérù mọ̀ wípé ó jẹ́ ojúṣe fún òun láti dá àwọn ará lóhùn ó jẹ́ ojúṣe fún un nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n pẹnu wọn sì ní ògo ni fún Olúwa ògo ni fún Olúwa nítorí pé ẹnìkan kò sọ fún wọn pé kán lọ bí ẹ̀mí wọn léèrè pé ẹ̀mí wọn yóò máa ṣàlàyé fún wọn àwọn kọ́nà sáà pé òun àwọn ìdáhùn kan wà ìgbé ayé kan wà tó jẹ́ ìgbé ayé òmùgọ̀ ìgbé ayé mo lè dá nǹkan mi ṣe ìgbé ayé ẹ̀yin kọ́ lẹ pè mí tó sì jẹ́ wípé kì í jẹ́ kí ilẹ̀kùn iṣẹ́ ìránṣẹ́ kó ṣí fún èèyàn lóòótọ́ àwọn kọ́ ló pè wá ṣùgbọ́n wọ́n ní ẹ̀tọ́ láti béèrè ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run àti ìránṣẹ́ Ọlọ́run lénìí ni wọ́n ń gbé ìgbé ayé wọn bíi fàmílétè ntutọ́ kò sí ẹnikẹ́ni tí wọ́n wà lábẹ́ ìṣàkóso ẹ̀ wọn kì í dẹ́nikẹ́ni lóhùn wọn ò sí lábẹ́ ìṣàkóso ohun tí wọ́n gbà ni pé Ọlọ́run ló pe àwọn bẹ́nikẹ́ni bá lọ Ọlọ́run ò pe àwọn kọ́ lọ bí Ọlọ́run náà wọn ò sí lábẹ́ ìṣàkóso ẹnikẹ́ni pásítọ̀ kínní obìnrin tá a rí yẹn sẹ́yìn lẹ pè mí ni ìgbà tọ́lọ́run pè mí àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ lèmi mọ̀ wọn ènìyàn tó lè dáhùn bíi ti Pétérù yìí ó dọwọ́ Ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ tó mú ẹlòmíì tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ báyìí tó lọ́lọ́run pé òun ìbéèrè ni wọ́n béèrè lọ́wọ́ ẹni ò lè dáhùn bọ̀rọ̀ alágbájá kí ló ṣẹlẹ̀ a ní ọ̀rọ̀ rírùn tó ń bá wà fúnra tó ń ta ló máa bí òun Ọlọ́run ò ṣètò ayé ẹnìkan kó wà fúnra ẹ̀ nígbà tí Jésù gan tó rán àwọn èèyàn jáde méjì ló pè wọ́n torí pé méjì sàn jẹ́ nìkan lẹ́nìkan bá ṣubú ẹni kejì yóò gbé dìde méjì ni
Paul àti Barnaba ni Ọlọ́run ní ká yà sọ́tọ̀ fún àwọn bọ́n ṣe ń rìn nìyẹn nígbà yẹn títí dàkókò ẹni tí ò bá ní ṣubú ó nílò ìrànlọ́wọ́ ara kì í ṣe gbogbo nǹkan la lè fi kanjú sókè lóòótọ́ ara lè ní ìṣòro tiwọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a sì nílò wọn a nílò láti dá àwọn nǹkan kan tá à ní máa sọ fún wọn wípé ẹ̀mí wọn nìkan lọ béèrè ò ní kí wọ́n lọ béèrè lọ́wọ́ ẹ̀ rárá ọmọ Ọlọ́run ẹni tó fẹ́ rìnrìn àjò ní tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ nǹkan tí Pétérù kínní orí 3 ẹsẹ̀ 15 Pétérù kan náà tó ní ìrírí ẹ gbọ́ nǹkan tó sọ Pétérù kínní orí 3 ẹsẹ̀ 15 ó ní ṣùgbọ́n ẹ bọ̀wọ̀ fún Kristi bí Olúwa ní ọkàn yín kí ẹ sì múra tán nígbà gbogbo láti dá olúkúlùkù lóhùn tí ń béèrè ìrètí tí ó ń bẹ nínú yín kẹ́ ẹ lè dá olúkúlùkù lóhùn tó ń béèrè ìrètí kí ló ṣẹlẹ̀ ẹ lè dá wọn lóhùn ẹ ní gbogbo ìgbà ní gbogbo àkókò bó lẹ́sẹ̀ wá dá wọn lóhùn ó ní pẹ̀lú ọkàn tútù àti ìbẹ̀rù ẹ gbọ́ gbogbo ènìyàn pátá àṣehùn tí Pétérù ṣe Ọlọ́run fẹ́ lò láti pa ẹnu àwọn èèyàn mọ́ ni ẹnu wọn sì pamọ́ títí láé àwọn tí wọ́n wá pẹ̀lú ìjà tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo ara ayé iṣẹ́ ìránṣẹ́ ò ṣe é dá ṣe ilé ayé ò ṣe é dá gbé ohun tó mú ọ̀pọ̀lọpọ̀ ṣubú sọ́wọ́ Sátánì ṣubú sọ́wọ́ obìnrin àjèjì jalè ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run torí pé wọ́n sí lábẹ́ ìṣàkóso ẹnikẹ́ni ni kò sẹ́nìkan tán ń dá lóhùn àwọn tán sì ń dá wọn wò náà wọ́n mọ̀ wípé wọ́n ń dárìn nígbà tán ti mọ̀ ẹ mọ̀ pé Yorùbá ní àrìnpọ̀ ọmọ ejò ló ń ṣekú pa wọ́n bọ́ká bá léwájú tí ṣèbé tẹ̀lé tí àgbádù tẹ̀lé tí paramọ́lẹ̀ tẹ̀lé tí mọ́númọ́nú tẹ̀lé ó kẹ́ni tí ó wà rìn wọn tó sọ pé òun fẹ́ pa wọ́n ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn lẹ pé ó ní kí ló kàn ń pẹ̀lú ti àwọn kọ́ ló pè é ní tòótọ́ ṣùgbọ́n ó nílò ara o ó sì nílò bó gbéyàn ṣe ń kọ́ láti dáhùn bó tilẹ̀ jẹ́ pé àwọn kọ́ ló pe Pétérù àwọn kọ́ ló sì farahàn pé kó lọ sílé Kọ̀nílíù ṣùgbọ́n tiwọn ni láti gbọ́ bọ́wọ́ ló ṣẹlẹ̀ kí ló dé nítorí pé kò yé wọn àwọn kọ́ lọ́lọ́run fi hàn bó o sì ní òòdẹ́ nìkan lóhùn àwọn kan lọ́lọ́run sáàrẹ̀ sí ó sáàpin rẹ̀ náà pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì fi fẹ́ dáhùn ni pé wọ́n fẹ́ sí lábẹ́ ìbáwí kò sẹ́ni tó lè bá wọn wí ọ̀rọ̀ wàásù tẹ́ sọ yẹn mo wòye pé nǹkan báyà ṣé ìwọ ń tú ẹ̀mí Ọlọ́run wò ni nígbà wo ni ìwọ wá dẹ̀mí Ọlọ́run tó jẹ́ pé àlè tú ọ̀rọ̀ ẹ̀ wò a jẹ́ gbogbo tó bá ti sọ lẹ́nu ló ti jẹ́ òtítọ́ àkótó kodoro sẹ́mi gan-an mo lè ní ẹni tí mo ń sọ gbogbo ẹ̀ ò ní èmi wà tó jẹ́ pé a fi tare èèyàn sínú ẹ̀ títí èèyàn ní láti wòye wípé àwọn nǹkan báyìí kò yẹ kó sí mbẹ̀ ẹjọ́ sàmú wòye pé nǹkan báyìí kò sí mbẹ̀ ẹlòmíín gan wàásù tí ó ń fàyè lẹ̀ fún béèrè a ní kò sí láéláé kò sí béèrè bí ẹ̀mí Ọlọ́run ṣe gbé wá fún lòun ṣe sọ yẹn ṣé wọ́n wá lẹ̀mí Ọlọ́run ṣé wọ́n kọ́ lẹ̀mí Ọlọ́run ẹ̀mí Ọlọ́run wà ní so bí àwọn èèyàn ó bá sì gbọ́ tí Paul sọ láwọn ibì kan pé òun rí ọkùnrin kan tó lọ sí ọ̀run tó ní èdè tán sọ ń bẹ̀ òun lè sọ láàrin èèyàn ìwọ ní wàá èdè ìpinnu ìfihàn tọ́lọ́run fún ọ gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún wa ni àròbìnrin pẹ̀lú àbèrè ó ń bá wa jà ògbówó chọ́ọ̀chì ànídádì bó lẹ̀ ṣe náà ó ń bá wa jà kí làá fẹ́ béèrè tó fẹ́ dáhùn ẹ wàásù ẹ ní ìsà ẹ ní béèrè kan onítàníwọ láti máa bẹ ọmọ Ọlọ́run léèrè ní nǹkan kan ẹ̀sùn dago 9 ní dádì ṣé kò sí nǹkan àní mò ń bẹ̀mí Ọlọ́run sọ̀rọ̀ ní ló sùn dago 9 so òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ sùn dago 9 ni òṣìṣẹ́ ìjọba gbọ́dọ̀ sùn dago 9 ni lẹ́ni èèyàn wá sún òru wá wọn lè bí yín kí lẹ wá fẹ́ ká bí yín gan-an kí lẹ fẹ́ dá wa lóhùn kí lẹ fẹ́ bá wa sọ bá a bá ń gbègbè ayé báyìí àní pé ìrìn àjò yóò lé àlè rìn pẹ́ bàbá dẹ̀ rìn pẹ́ náà àárín àní nípa nítorí pé a ṣetán láti dá ẹnikẹ́ni lóhùn a sì gbọ́dọ̀ gbégbé ayé wa bẹ́ẹ̀ ará nínú Olúwa a gbọ́dọ̀ ṣetán ní gbogbo ìgbà láti dá àwọn ènìyàn lóhùn tí wọ́n ń béèrè ìrètí tí ń bẹ nínú wa pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti sùúrù bàbá rìnrìn àjò pẹ́
ẹ̀rí wa nígbà míì, ìdáhùn wa nígbà míì ló ń pẹnu ọ̀pọ̀lọpọ̀ mọ́, ló sì mú ọ̀pọ̀lọpọ̀ yin Ọlọ́run lógo. Ọ̀rọ̀ yẹn kò rí bá a ṣe rò ó. Tẹ́ bá rí bá ṣe dá wa lóhùn, tẹ̀lé rí ìgbéraga nínú ọ̀rọ̀ wọn, wọ́n sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dá wa lóhùn. Ẹlòmíì gan padà sílé á ní sóǹgàn wàá fẹ́ sọ̀rọ̀ àǹdẹ̀mí Ọlọ́run báyìí. Ẹ̀wẹ̀ ni tá a gbé jàkó, ẹ wo bó ṣe dá wa lóhùn. Ẹ jẹ́ kí a bẹ Ọlọ́run sí ọ̀rọ̀ ayé wa, kí ìgbéraga má wọnú ohun tá a pè ní ẹ̀mí Ọlọ́run tó rán wa láti ṣe. Nítorí pé tí ẹ̀mí Ọlọ́run bá rán wa ń ṣẹ́ náà, tí ìgbéraga bá ti wọnú ẹ̀, iṣẹ́ yẹn á dìṣẹ́, iṣẹ́ yẹn á dànù, iṣẹ́ yẹn á dojúrú lọ́wọ́ wa. Ẹ jẹ́ á bẹ Ọlọ́run pé kó ran ayé wa lọ́wọ́, kó ṣe àtúnṣe ayé wa, kó mú ìgbéraga kúrò, ọkàn líle, ọkàn agídí, ọkàn mi ò lè tẹríba fẹ́nìkan, mi ò lè sí lábẹ́ ìṣàkóso ẹnìkan. Kọ́lọ́run mú kúrò, kó sọ ayé wa di ọ̀tun. Pé bí a ti ń lọ nínú ọdún tuntun yìí, kí ìgbà ọ̀tun kó wọnú ayé wa, kí ìgbà ọ̀tun kó wọnú ayé wa, kó rí ọ̀fẹ́ Kristi, àánú rẹ̀, ojúre rẹ̀ kó jẹ́ ìpín wa bí a ti ń wọnú ọdún tuntun. Mo sì gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa pé oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ eléyìí tí a fi máa dá gbogbo ènìyàn lóhùn pẹ̀lú ọkàn sùúrù àti ìrẹ̀lẹ̀, kí Ọlọ́run kó fi fún wa o. Kí àánú Ọlọ́run kó pọ̀ sí fún wa. Bí ọdún yìí ti ń parí, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó pọ̀ sí fún wa, kó sọ wá di ènìyàn ọ̀tun. Kí ọdún tuntun kí ó jẹ́ ọdún ìràpadà àti ìyípadà fún wa àti fún ẹbí wa àti ohun tó pè wá sí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.